pékélé arúgbó jẹ gbèsè ta ló máa san. Eégún àti ìró wọlé, èèyàn àti ìró jáde. Ta ni ó mọ̀ wípé èèyàn àti ìró ló ń bẹ nínú aṣọ eégún? Ìwọ́n jàrán Yorùbá lógun, àwọn tá a pè ní Bandit. Bí wọ́n ṣe kó wọn nílùú Ọ̀yọ́, bẹ́ẹ̀ ni wọ́n bá wọn jagun nípínlẹ̀ Ògùn tí wọn ò jẹ́ kí Èkìtì wọ́n gbádùn. Ìpínlẹ̀ Oǹdó wọn ò ní sinmi. Ìlú Èkó wọ́n ti bẹ̀rẹ̀ hílàhílo. Kwara òun jẹ́ war ground fún àwọn bandit. Ṣùgbọ́n ẹja dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, àṣírí wọn ti padà tú. Bẹ́ẹ̀ ni ibi tẹ́ ti mọ̀ báṣírí wọn padà tú òun làwọn fídíò tí mo fẹ́ fi hàn yìí. Torí pé àwọn àgbà lọ́bọ̀ wọ́n ní iṣẹ́ yìí ṣàdédé ṣẹ́. Bẹ́ẹ̀ ni tí ó bá sì nídìí obìnrin kan kì í jẹ́ kúmólú, èyí tó bá jẹ́ Yínúsà iná ẹ̀ ní ó gbàgbé orí. Òdodo tí ó bá sì lọ́wọ́ kan àbòsí onílénú àní àjèjì kan tí ọmọ sàárè àfọ́jú òsì lẹ́ẹ̀dẹ̀, báwo lẹ sì fẹ́ ṣe é? Ẹ farabalẹ̀, ẹ wá wo fídíò, ẹ wá gbọ́ nǹkan tí àwọn tẹ́ ẹ rò wípé ó yẹ kẹ́ ẹ gbọ́rú ọ̀rọ̀ yìí lẹ́nu wọn, àwọn tá a fura sí wípé tá a ń wò gẹ́gẹ́ bíi pé àwọn eléyìí èèyàn Ọlọ́run ni wọ́n, àwọn ẹni yìí àwọn tó nípayà Olódùmarè ni wọ́n. Ẹ farabalẹ̀ wá gbọ́rin àjò tẹ́ fi mọ̀ wípé tó nígbà tí eégún àti ìró bá wọlé, tí èèyàn àti ìró jáde, kò sẹ́ni a sì rẹ́kù eégún mọ́. Táwọn bá ní àfúrásì èèyàn àti ìró tó jáde láàfúrásì. Ọ̀rọ̀ ńlá, àmọ́ lè ṣe bí lè ṣe kà, má tiẹ̀ bínú, má kánjú. Ọ̀yẹ́ ni ó kìlọ̀ fún tòbí, ebi ni ó ṣòro fọ́lẹ̀. Kò sí ohun tí èèyàn ṣe láyé yìí tó máa gbé. Àṣélẹ̀ làbọ̀ á bà. Ọmọ Yorùbá, ẹ jẹ́ n farabalẹ̀ kí n gbé yín débẹ̀. Má gbé yín débẹ̀, ẹ máa wo àwọn fídíò yìí, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Àwọn bàbá yìí, ẹ sì báyé jẹ́, ẹ bọ̀nà jẹ́, ẹ ti ẹ̀ rántí àtúbọ̀tán. Ẹ rántí ohun títa máa sọ tẹ́ ẹ bá lọ tán, kẹ́ ẹ tó lọ sọ̀rọ̀ eléyìí. Ọ̀dà kò sí wàhálà, ọ̀yá ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débi kẹ́ ẹ lọ rèé pàdé ẹni à ń wí, ọmọ tá a sọ tá a lè sọ tán. Àwọn ọ̀dí tí wọn ò fi lè gbà Olóyè Sunday Adéyẹmọ kírù ẹkùn ó ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ ló fojú léde, gbogbo ẹ̀ ni wọ́n sọ sínú fídíò tẹ́ fẹ́ wòye. Ẹ bá ń farabalẹ̀ wò ó, má sún síwájú, ó sì gbádùn ẹ̀. Ẹ̀yin ní ọwọ́ àmọ́ ibi tá a máa jagun sí. Bóyá Ṣèyí Mákindé la máa so mú, bóyá àwọn ẹ̀tọ́ ń sọ̀rọ̀ yìí òun ló yà so mú, bóyá Tinubu láti ẹ̀ máa ṣépè fún èpè tí ọ̀ràn Tinubu torí pé kò lọ́wọ́ nù tó wọ́n sọ. Ṣèyí ò lọ́wọ́ ń bẹ̀, ṣùgbọ́n àwọn eléyìí ń kọ́, wọ́n tún wá fẹ́ máa wá irọ́ ká máa gbé e mọ́ olóyè lẹ́sẹ̀. Òun rèé, ẹ bá ń wo fídíò yìí, mò ń padà bọ̀. Àwọn náà kọ àti nítorí àwọn kan tí ń dá ṣe. Fúlàní tẹ́ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ì bá ṣe pé bọ́yá àwọn náà kọ àti nítorí àwọn kan tí ń dá ṣe. Tó bá gbé yín lọ ní ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ̀. DSS wàá fi ìmọ̀ kẹ́mi lé ìwọ́n tó lóore lọ́ọ̀rì bá àwọn kìnnìkan mú ọ́lẹ̀. Tọ́nà ò mú ọ́lẹ̀ lọ bá wọn nù gbó, àwọn náà múlẹ̀ inú gbó ta ló sọ bẹ́ẹ̀, ta ló sọ ojú ọ̀nà rẹ̀. Tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn wá, tó bá bá wọn wá. Oní orí lọ́bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú, ìbá wọn ọ̀dọ́ lójú. Níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn, ebi bẹ́ẹ̀ náà ni ẹ múná tó fi fẹ́ sànù. Ìbá yẹn ràn ọ́, ọ̀ràn gbogbo àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbá ràn wọ́n. Ṣé ìbá àwọn èyí wá lójú àlóbi ti DSS tún sọ ìbá yìí. Àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn. Àwọn èyí ṣe ń wú ọ̀daràn báwọn àpààyàn tí lọ́ọ̀tì wọ̀ pààyàn rí, ìwọ pa Fúlàní, o tún kó mọ̀ lù wọn. Báwo wá yẹ ní ọ̀sẹ̀ lọ́rọ̀ èmi ò lè lọ bá wọn bó ṣe ń wà wọn. Àmọ́ ká pípọ̀ ọ̀bà ràn wọ́n nínú bó ṣe ń wà wọn, ọlọ́pàá wá fẹ́ lọ bá wọn, àbí DSS fẹ́ lọ bá wọn, àbí civil defense lọ fẹ́ lọ rí bá wọn, ó wá àpìsíà àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n. Kò sí onítọ̀hún tó bá ní ìbọn kankan ọ̀ràn òun wàláhì tàláhì súnmọ́ bí láìláde láìláwó àbí tí o bá sí ọmọ ọkọ̀ tààwó nù. Àwọn tápìjọba ló fẹ́ yìnbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ àṣọ tí ó fi hàn yóò sì ràn.
tó bá gbé bàlá àgàn lọ́wọ́ kábíyèjọba bá òfin bá fún aláyè yọ ọrùn àdá wọn náà sọ ọ̀làdà kan ọ̀rùn àwọn aláwà sọ ọ̀làdà lórí a máa hàn bọ̀ ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn bọ̀ àwọn òsàn àwọn ọmọdé wọn á sá lọ ní. táwọn ọ̀daràn tẹ́ ń ṣe fact rí kẹ́ gbọ́ dáadáa kí DSS góòtù máa gbọ́ sáàdì ní Niger ní Cameroon ní ààyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni tí ń train tí ń recruit àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wọn rú àwọn ọmọ ogun ìtàwọn foreigner tí wọ́n ń lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní camp tí wọ́n ti ń train wọn owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti bá àti gbogbo ẹ̀ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nù wọn ìran mi náà wà ń bẹ àti Cameroon o àti Sáàdì o àti Niger o bẹ́ẹ̀ gbogbo bí tí mo wí ní ìsìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí kí n sọ wípé 90% wọ́n ti dà wọ́n lẹ̀ wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wọn dọ́là wọ́n fi ń fún wọn lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé wọ́n máa yìnbọn káàkiri fún àwọn operation tí wọ́n lò wọ́n fún ìbọn ń bẹ lọ́wọ́ wọn wọn ò gbà kúrò lọ́wọ́ wọn oríṣi weapon ń bẹ lọ́wọ́ wọn wọn gbà kó lọ láwọn tí ń lò wọn ẹ jẹ́ ìfẹ́ lápèjúwe Niger lé France kó ń bẹ̀ wọn France láwọn ti ẹ̀tọ́ train àlẹ́ ìrí gbogbo African country tí wọ́n lé àwọn pípù yìí wọ́n láwọn ò fẹ́ foreigner mọ́ gbogbo ibi tí wọ́n ti ní wọn ò fẹ́ foreigner mọ́ àbí kí foreigner bá wulẹ̀ wà country àwọn bíi Nàìjíríà ò ní ìdí foreigner láyé Yar'Adua àwọn try láti wá ní military base ń bẹ ìjọba wa ò gbà house wa ò gbà gọ́ọ̀mẹ̀ntì ò gbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa lòrú àwọn wọn pé ẹ lọ máa dà wọn láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé sójú ẹnìsìn ní tí wọ́n fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kànbalẹ̀ tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́ra àwọn bọ́n ṣe wà wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n rí lù wọn ọ̀ka wọn America 755 military base báràkì ológun 755 ló ní lágbàáyé kí ló tó mẹ́ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti mẹ́nu Nàìjíríà kí ló dé tí wọ́n fi ní 755 Britain ó ní iye tiẹ̀ more than 300 France ó ní iye tiẹ̀ bẹ́ẹ̀ more than 200 tí wọ́n sì nídìí àti máa náwó lé lórí tó ló bá bẹ́ẹ̀ àwọn invest lórí pé afẹ́ máa ẹ máa gbà wá pé ká máa bá yín sọ yín àwọn aráàlú láwọn ò fẹ́ yín ẹ ṣe máa sọ wa sáwọn náà ní sọ́jà wa àlọ́lọ́pàá tí a ní àwọn tí wọ́n máa lù láti dàlú òǹlùrú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tí wọ́n bá ti ń jiyàn àgbẹ̀ bá ń kò ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa bọ̀ kí wọ́n lè bá máa rówó lára wọn ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni ẹlẹ́ẹ̀kejì ṣé ara àwọn ọ̀daràn kan wá mẹ́tọ́ pé ẹ̀mí akọ̀ wà lò wọ́n báyìí gẹ́gẹ́ mo ṣe sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó Fúlàní kan sọ lórí social media tí gbogbo yín gbọ́rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ni tí ń sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tó bá ti jí wa gbé ń bì ó ní gbogbo àwọn tí wọ́n wá òun kì í ṣe Fúlàní Nàìjíríà kì í ṣe Haúsá Nàìjíríà kì í ṣe àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n máa jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ni ó ní tí wọ́n máa ń pè àwọn máa gbọ́ tí wọ́n máa ń sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn ń bọ̀ wálé wọn ni wọ́n tún máa ṣàdúrà fún pé dáadáa lẹ́ẹ̀dẹ́ o àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ilẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fi náà máa lé fún lu wọn ẹ lọ wọ̀ dáadáa àwọn ajagun ta ni kò sẹ́ni tí ò lè háyà wọn o ajagun ta ni wọn ò lẹ́sìn nítorí pé lu wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jó kọ́ mùsùlùmí àbí wọ́n fi lè máa múra bá ṣe múra ń lu wọn náà lẹ́sẹ̀ rí tẹ́ múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. ẹ káàbọ̀ padà ṣé bí ẹ ti gbọ́ nǹkan tí Mufit wò tọ̀sọ̀ ẹ wo ẹ̀sùn bàǹtàbàǹtà tó fi kan olóyè Sunday Adéyẹmọ
inú ọ̀rọ̀ tó sọ yìí ó dá mi lójú pé gbogbo wa pátá la mọ̀ ìtumọ̀ òwe tó pa nípa olóyè àbí àtìkíní àtìkejì. ìdí rèé tí mo fi so pọ̀, tí mo fi so fídíò yìí papọ̀. irú èèyàn wo lolóyè jẹ́ kó tó lọ ìlú Ìgàngàn? àwọn Fúlàní tó máa gbógun ti olóyè tí wọ́n gọ̀, ó yẹ kó tọ́ka sí wọn. àìlèjà ní jẹ́ wọn bí mi nílẹ̀ yìí, ìdílé bàbá ẹnìkan kì í gbèjà ẹni. bólóyè bá dákẹ́ tí ó bá sọ̀rọ̀, dáadáa ò lè jà. ó láwọn àbúrò tó gbójúlé, kì í sì ṣe pé kò fẹ́ sọ̀rọ̀. adágẹ́jẹ́ àmì èṣù láyẹyẹ òwò ọmọ Yorùbá. èyí ò bẹ́ẹ̀, gbogbo àwọn ajagunta, níbo ni bàbá yìí ti máa ń rí history tí máa ń sọ, tí máa ń gbé kalẹ̀ lóníranran báyìí? níbo ló ti máa ń rí wọn? kábíyèsí Ọlọ́run. ẹ wò ó, ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń tún gbé yín débò míì. nínú agboolé kan náà lélẹ́yìí tí ń ṣẹlẹ̀. àbẹ́ẹ̀ráyé Olúwo, kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó, ọba Abdulrasheed Tẹ̀lú, ẹ ti mọ̀ ọ́n, bàbá náà ti fojú léde. àwọn tẹ̀ ní kò sí báńdíìtì tó lè wọ̀lú Ìwó. ẹgbẹ́ ọ̀nà wo ni báńdíìtì fẹ́ fi wọ̀lú Ìwó nígbà tí ẹ ti fẹ́ ọmọ báńdíìtì? tẹ́ ẹ bá ti fẹ́ ọmọ báńdíìtì, kí ni báńdíìtì fẹ́ wá ṣe nù? ìlú tí wọ́n bá ti mọ kóòdù bá a ṣe dí pẹ̀lú ra wọn, kí ni wọ́n fẹ́ wá ṣe? ẹjọ́ fẹnu ara ẹ̀ sọ̀rọ̀, ẹ̀jẹ̀ kábíyèsí fẹnu ara wọn sọ̀rọ̀, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. ó ní ohun tí wọ́n gbójúlé kí wọ́n tó sọ̀rọ̀ o. bẹ́ẹ̀ ni ó lágbára tó wà nù wọn, òun rèé, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. ẹ̀ ń ṣó bẹ́ẹ̀. tí bá practice kẹkẹ ìmọ̀ ìdáná bẹ́ẹ̀ nítorí náà bá ti gba ọlọ́run gbọ́ òun ní kájọ́ náà bá ti gbọ́ ọlọ́run ọba sọ tẹ̀lé àní ọlọ́run ọba ọba ṣẹ̀wọ́ òkè ọlọ́run ẹ̀yin ẹgbẹ́ sẹ̀yẹ àwọn Nàìjíríà bóyá òde bóyá ìbáńkì sẹ́rí báńkì ní mọ́tà wọ́n ní Islam ló ní báńkì bẹ́ẹ̀ báńkì ní ìdágbẹ̀dẹ̀ mọ́tà ẹ̀rí báńkì ní Dubai ẹ̀rí báńkì ní Tàlẹ́ ẹ̀rí báńkì ló máa ẹni tí ẹ̀gbọ́lọ́gbọ́ jẹ́ fẹ́ kọ́lọ́kà èṣù ní pàtíkà ọba ti kọlọ́mù bẹ́ẹ̀ ṣe wà kọ́láṣì kò lè rí ilẹ̀ èṣù ọgbọ́dọ̀ èṣù lè ṣe ayé ìṣẹ́lẹ̀ pàtàkì àtò àwòyé èṣù dà pàmò sí ọlọ́run kò lè ṣe báńdìtì ò lè wọ̀wọ́ ẹ̀kàgbé wà láàyè tàbá ẹsẹ̀ mi ní wà láàyè bí gbogbo olùwà lẹ́bàá ní ká gbogbo olù àfi kí á bá a ṣe ń lọ lọ́pọ̀ nínú ẹ̀yìn náà ẹ̀sọ́ fáwọn ọba káwọn náà dà lórí ọlọ́run kí á gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu àìgbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ní máa ń pa ilé ọlọ́pàá lẹ́nu ọlọ́run ló ti kà ìwọ́n tó ọba ti gbọ́dọ̀ lọ́wọ́ èsì yọ̀wọ̀ àwọn ọkùnrin yọ̀wọ̀ àwọn ọlọ́dọ̀ àwọn adájọ́ ayé adájọ́ ọ̀run bẹ́ẹ̀ yọ̀wọ̀ adájọ́ class ṣùgbọ́n ayé ọlọ́run ṣe òun náà ní tó gbogbo tẹ́ẹ̀rí àwọn tí wọ́n gbọ́dọ̀ gbọ́ ní ẹ̀fà orí Nàìjíríà lẹ́sìn fi ní 2026 lẹ́sìn fi òòsà lẹ́sìn sọlá àbí ẹni tó ti ní ayé olóòsè ẹni tí ò ní ní ayé olóòsè wọ́n sanwó fún ẹni tí ìṣe láńlọ́ọ̀dù ọ̀gẹ́nu léèyàn ọlọ́run ló láyé òní láńlọ́ọ̀dù olóòsè ó kò máa ń ké òsà mo kí ẹwọ mo sọ. ẹ káàbọ̀ padà. ẹ̀rí kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó, ẹgbọ́n nǹkan tí wọ́n sọ pé kò sí ohun tí èṣù bá wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwa náà sọ pé èṣù lágbára. wọ́n ní ohun tí ń jẹ́ bandit ò lè wọ̀wó. báwo ni bandit ṣe fẹ́ wọ̀wó nígbà tẹ́ fẹ́ ọmọ Fúlàní sà? àwọn Fúlàní sì ní orchestrate nǹkan yìí
ẹ sá ti gbọ́ nǹkan tí agbẹnusọ ìlú Ìwó sọ, Mufiti, àwọn náà gbà pé Fúlàní ló ń ṣiṣẹ́ yìí, àbí tọ́ nígbà tẹ́ sì ti gbà pé Fúlàní ló ń ṣiṣẹ́ yìí, àwọn ilẹ̀ ti kó kúrò nínú igbó, ẹ ti kó wọn wá sáàrin ìlú, láìpẹ́ láì jìnnà àwọn ní wọn máa kílèmù gẹ́gẹ́ bí ọmọ ọba nílùú Ìwó bọ́ba yá. Àsìkò ń bọ̀ ìwọ̀n á lé àwọn ọmọ oríjìnà bí wọ́n ṣe ṣe fún wọn ní Kwara. Ìwó náà padà bọ̀ wá dà bẹ́ẹ̀, kì í ṣèpè. ìyẹn nílùú Ìlọrin láàrin Àfọ̀njá àti Gbèrè Álímì ó ń padà bọ̀ díẹ̀díẹ̀ lẹ́wọ̀n yìí, àti pé báwo ni Bandit ṣe wá fẹ́ wọbẹ̀. Àmọ́ tí Bandit ọ̀bá tiẹ̀ wọ̀dọ̀ ti ṣe kábíyèsí, ìjọ ó tẹ́ yín lọ́rùn, ṣé inú yín dùn bí Bandit ṣe wọlé tó kó àwọn ọmọ àti tíṣà 46 lọ lẹ́ẹ̀kan ṣo nílùú Ògbómọ̀ṣọ́, tẹ́yìn náà sì pera yín ní ọba nílẹ̀ Yorùbá? Ṣó yẹ kírú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ẹ̀yin náà gbà yẹ̀wò nírú àsìkò yìí? Àti Mufit tó ń sọ̀rọ̀, torí tẹ bá sọ́nsẹ̀ ẹ máa sọ pé ẹ̀yin religious leader nìyẹn, ẹ̀yin mọ is that ṣé nǹkan tí Kùránì kọ́ yín rèé? Àbádì ìtìtẹ́ nǹkan ṣé nǹkan tó kọ́ yín rèé? Kéèyàn má ní human feelings lèmi kà sí. Ohun tó lóko fi ń ṣẹkún sun òun làparò fi ṣẹ̀rín rìn. Kábíyèsí ẹ̀yin ní security, Mufiti àwọn ní security, ṣáwọn aráàlú Ìwó ní security. Àní báwo tiẹ̀ ló ti wá ṣẹlẹ̀ gan pa á? Báwo làwọn bandit yìí ìrìn àjò náà rìn? Ẹ tún gbọ́ wọ́n ní tó former governor lórí ọ̀rọ̀ bandit, ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ, òun rèé ẹ̀sùn bẹ́ẹ̀. The truth. And let me make some revelations, because some of us also have our own intelligence networks. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They are already in the south, in the rainforest of the south. They are everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense. So don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher authorities of some of the commanders of the killers and Boko Haram. You said northern governors, past or present, Dr. Badaya? No, current. No, they said one of them is the commander of Boko Haram in Nigeria. One of them. And they are not looking for money. They have more than enough money. In fact, he told me they just came back from... ẹrójú ayé àbẹ́ẹ̀ráyé ẹ sá ti gbọ́ nǹkan tí bàbá yìí náà sọ nípa bí gbogbo wọn ṣe rìnrìn àjò tá a ṣe débi tá a bára wa yìí, ìyẹn nílẹ̀ Nàìjíríà. Ẹ bá mi ṣí àìtó yìí sójú wọn hàn dé àbí ọ̀hàn dé díẹ̀díẹ̀, alálẹ̀ ló ń tì wọ́n ta díẹ̀díẹ̀ torí àsìkò tó yẹ ká pawọ́pọ̀ ká mọ bá ṣe lé àwọn èèyàn burúkú yìí lọ tó jẹ́ pé ìwà ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́jà àwọn kan lógún láti máa dalẹ̀ Yorùbá rú. Àwa ò ní jà bá yín jà o, kò sí ìyọ̀ ọkàn wa, ṣùgbọ́n kùn yín ó kàn lọ ó dàbọ̀.